bó ti rí ó ní ara ní òun ara ò sì ní ọ bẹ̀bẹ̀ ni wọ́n fi tú ọwọ́ ẹ̀. ẹsẹ̀ yóò ṣe é ṣe mọ́ ni ẹjọ́. ó lè sọ pé gbogbo ọjà kọ́ bá mi tú ẹsẹ̀ yìí. wọn ò tù wọ́n bọ̀ wá. ó ní ọjà tóun bá ti kó ọjọ́ ọjà ó máa ń tágẹ́tì ọjọ́ ọjà ni. ó lóun gbé lọ sí Arígbájó níbẹ̀ ló ti ń tà. Arígbájó ló ti ń tà. So ọwọ́ tí wàá mú báyìí o. ṣé a sọ pé. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajíara Màlífà TV ojú tẹ́ fi ń wọ̀wọ́ ní fún etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di lágbára Ọlọ́run bá. ní kò pẹ́ lẹ́gbọ́ wípé ìṣẹ̀lẹ̀ iléeṣẹ́ ní Ifọ̀ ibi tá a gbọ́ wípé ọ̀dọ́kùnrin tẹ́ rí lójú amóhùnmáwòrán yìí wọ́n ní kẹfí wípé wọ́n ti máa ń jí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ní í ṣe pẹ̀lú àwọn ohun tí ó jẹ́ tàwọn òǹtajà ìyẹn olókoòwò tó wà níbẹ̀. ìdí rèé tí gbogbo àwọn community ṣe pẹnupọ̀ láti gba ọlọ́dẹ. ṣùgbọ́n àwọn àgbàbọ̀ wọn ní ọjọ́ gbogbo tẹ́ rí ẹni tó lè ọjọ́ kan tẹ́ rí ní ti òun. ọjọ́ eléyìí wá jẹ́ tolóhùn báyìí nítorí wípé ọwọ́ padà wáyé tí ó jẹ́wọ́ fúnra rẹ̀ wípé lóòótọ́ àti lódodo lòun jí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìyẹn ní ìgbèríko náà. ẹ fìdílé nǹkan tàbí kẹfì nǹkan lédè yóò nǹkan jẹ́ nínú méjèèjì ẹ farabalẹ̀ láti gbọ́ fọ́nrán yìí. kọ́lọ́run bá jọ kó ṣàánú ẹ gbogbo ṣe dáa léèyàn ṣéyàn arílẹ̀ yá ní kò dáa léèyàn ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ afòkòkò bójú ni wọ́n ṣiṣẹ́ láabi. Ọlọ́run náà kò ní ṣẹrù tèmi tí ní ẹrù olè lágbára Ọlọ́run. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ dé tí ẹ darapọ̀ mọ́ ní ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì ẹ̀ notification button ẹ like ẹ comment ẹ share. àjọṣepọ̀ wa lálẹ́ fi ṣe àṣeyọrí ẹ ṣeun ẹ máa bá wa bọ̀ kí lójú wòye yín ẹ jẹ́ á pàdé ní comment section. aṣọ ohun rèé o ọwọ́ gbà ògúlùntù ẹ ti bọ́ sínú omi báyìí ọwọ́ ti tẹ̀. kí lẹ gbókọ nílẹ̀ kan. Ọláìtàn Saheed láti Arígbájó ló ń gbé o ní Ifọ̀ mi báyìí. ọmọ ìlú wo ni. kì í ṣe gbogbo ẹni tí ń jalè níbi ìlànà sọ pé olè fọ̀ tá a ti ń gbọ́ láti kékeré kò síbi tí ò sí ọmọ fọ̀. ọmọ fọ̀ Abẹ́òkúta ọmọ fọ̀ Ọ̀ṣun ọmọ fọ̀ Ọ̀yọ́ ńbẹ ọmọ fọ̀ títọ̀sùn iná lọ́lọ́run ti ọwọ́ tí wọ́n ti bá báyìí. àwọn ṣọ́ọ̀bù tó wà lọ́wọ́ kan yìí ó ti mú ẹyọ kan bẹ̀. ó ti bu alákọ̀ọ́kọ́ yìí yóò bu ẹlẹ́ẹ̀kejì àwọn ṣọ́ọ̀bù mẹ́fà lọ́wọ́ àbí méje so gbogbo méje yẹn ni ọba sì wọ̀. ó ti fọ́ gbogbo ẹ̀yìn wọn díẹ̀díẹ̀. àmọ́ Ọlọ́run ti wá kádàrá pé ẹyọ kan tó ti kọ́kọ́ kó ẹrù ẹ Ọlọ́run jẹ́ káwọn sósè fún wọn mu. eléyìí à ń fi gbogbo eléyìí sọ fún ẹ̀yin tí àwa tá a jẹ́ community pátá ẹ jẹ́ ká gbìyànjú ẹ má jẹ́ kí owó ọlọ́dẹ ẹ má jẹ́ kó lé wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gba ọdẹ gbogbo wa ń bẹ nínú ilé tá à ń sùn ìyá tó ní ṣọ́ọ̀bù gan ní sìkọ̀ mọ̀ kí wọ́n ti já ṣọ́ọ̀bù òun. ìka ayé àti ọ̀run iná ni Ọlọ́run ṣe ẹ̀dá ọkùnrin yìí. bó ti rí ó ní ara ní òun ara ò sì ní ọ bẹ̀bẹ̀ ni wọ́n fi tú ọwọ́ ẹ̀. ẹsẹ̀ yóò ṣe é ṣe mọ́ ni ẹjọ́. ó lè sọ pé gbogbo ọjà kọ́ bá mi tú ẹsẹ̀ yìí. wọn ò tù wọ́n bọ̀ wá. ó ní ọjà tóun bá ti kó ọjọ́ ọjà ó máa ń tágẹ́tì ọjọ́ ọjà ni. ó lóun gbé lọ sí Arígbájó níbẹ̀ ló ti ń tà. Arígbájó ló ti ń tà. so ọwọ́ tí wàá mú báyìí o. ṣé a sọ pé. ṣé a sọ wípé eléyìí ò ní ara àti ṣiṣẹ́. kò síbi tí mò ń lọ mọ́. ó lára àti ṣiṣẹ́ o. ọjọ́ kan tó lè. mo jalè ẹ ti mú mi mo jalè náà lẹ fi so mí báyìí. gbogbo mo fọ́ ṣọ́ọ̀bù. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni fóònù mi ti sọnù bí tán ti ń lé mi sẹ́. irọ́ ló ń pa ọ̀sán síbì kan. mi ò sọ síbì kan. àlọ́ ọ̀sán síbì kan ni. small phone báyìí nìkan náà sọ́bẹ̀. kò lè mú fóònù ńláńlá ẹ̀ jáde. mi ò ní fóònù ńlá fóònù yẹn gan-an.